Ọ̀yọ́ làwà. Àbí ibo làwà yíyàn. Ọ̀yọ́ Aláàfin. Òjò pàṣẹkẹrẹ ọmọ àtìbà. Ọmọ kú tí kò ní pa. Ọmọ àrùn, ọmọ òfò, ọmọ àdábalé. Lákọ̀ọ́kọ́ mo kí kábíyèsí bàbá wa ọba tuntun Aláàfin. Kábíyèsí o. Àbí kò tí yẹ ká kí wọn ni. Ṣé ká máa. Ìdí ni pé ìtawà bá ti gbé nínú tí kò lọ fálẹ̀ o. Ṣé wọ́n ọjà sí mọ́? Ẹlẹ́gbọ́n ọjà sí. Bàbá ti lọ kóòtù náà. Àwọn náà wọ́n sẹ́rí wa, àwọn náà wọ́n sẹ́kù bọ̀ sí problem. Ṣé wọ́n ọba náà ni wọ́n? Ọmọ ọba ni wọ́n. Ọ̀pọ̀ orí kí ní fídíò kan lánàá wọ́n dà pé tí Láàjì Àbáàsì tó ń tọ́ka ibìkan nìbàdàn tí bàbá bàbá làwọn gbé rí ibẹ̀ yẹn náà àfin náà ni. Ìbá nípìnlẹ̀ náà. Kábíyèsí tuntun yìí. Ṣé Mùsùlùmí ni wọ́n? Adúlá Kímì. Abímbọ́lá Ọ̀wádé èmi yóò tún fún ọ lẹ́yìn ọ̀kan sí Olúfẹ́mi lóyè abẹ́sì jẹ́rí ọba Ọlọ́run ní máa ń yàn ìyẹn lè pọ̀ tó dọ́gba ọba yọ̀ kan náà nílẹ̀ ọba ti mọ ẹ̀yàn kan ẹ̀ẹ́dógún ẹ̀dà bí ó lè mọ kọ́ ọ nínú ìyẹn ó kọ́ ọ nígbà míì. Ẹ bá dúró kan gan, ó lè kú. Ọlọ́run lè máa bẹ, Ọlọ́run lè máa bẹ èdè pa ọ́. Wá yọba lórí rẹ̀, ọwọ́ àrùn kan ṣe kà fún ọ ní, Ọlọ́run ṣe kà fún ọ. Bàbá kábíyèsí tuntun, wọ́n dé orí làwọn New Line Social Club ni wọ́n gbé wá ní wàásù lọ́yọ̀ọ́. Ẹgbẹ́ yìí pọ̀, ẹ̀dẹ̀ ní standard. Ọlọ́run yọ mí tí mo wá. Ọ̀la àtàlẹ́ ni mo ti ní sáfà láfíà ní wípé sáfì rí bi wá mo ṣe rí ọgbà tí ẹ máa ká tó báyìí wọ́n kàn wá ní pé jẹ́ ń lọ kí lọ́ọ́ fi ra mi dí àyè tí ó bá fẹ́ yọ ọ́ lẹ̀ ní ẹ máa pé báyìí ni ẹgbẹ́ New Life Social Club lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Aláàfin. Mo fẹ́ mi kí kábíyèsí náà pé wọ́n káàbọ̀ sí orí àpè bàbá láwọn. Adẹ nídìí àti ṣàdúrà fún wọn o. Wọ́n rà bí ò jẹ́ bí ò ní pọ̀ kó jẹ́ kúrì sí ẹyọ kan káàkiri fún kábíyèsí. Èmi Aláàfin Ànágùn gan wọ́n dẹ̀ rí lò. Iyẹ̀pẹ̀rẹ̀ ò bá wọn lórí oyè yẹn. Aláàfin àná wọ́n máa ń pàṣẹ fún gọ́fúnà. Wọ́n pa fún gbogbo olóṣèlú. Gọ́fúnà Yorùbá tí Yorùbá àwọn ọmọ Yorùbá tí mo rí pé a tún lè jà fún. Dípò táwọn fi jà fáwọn gangan tí ò nídìí yẹn. Báwo lẹ́yìn tí gbé wọn kó lábẹ́ ìjọba? Ẹ bá jà fún yẹn, èyí tá ń ta lẹ́yà ní àwọn kan ní Fúlàní, ọba Ìlọrin, ọba kìíní kan. Tẹ́ ẹ̀ bá mú ọ̀rọ̀ lọ́rin kó nu èèmù yìí. Ẹ lè rí Yorùbá ní ìṣẹ̀lẹ̀ kan ṣe confam lẹ́gbọ́n yẹn ẹ lè bẹ́ẹ̀ ṣe Yorùbá ní ìṣẹ̀lẹ̀ kan lè bẹ́ẹ̀ tètè lọ ní sílùú ẹlẹ́bọ kò lè rọrùn bẹ́ẹ̀ gbogbo ẹ ti wà láàyè kọ̀ọ̀kan bó ṣe fẹ́ ṣe Ọ̀yọ́ ni wọ́n ṣe yìí Ìbàdàn bí ó ti rí ló ti rí hùn Ìlọrin bí ó ti rí ló ti rí hùn táwọn ti mú yẹn kó ń bẹ́ẹ̀ ló mọ Yorùbá nation. Ìka yọ kan tí mo rí tẹ́ kù tẹ́bẹ́ tí mo rí ká lè jọjà fún òun ni báwo ni local government chairman ò sí ní máa pàṣẹ fọba ọba àlú ẹ wo bí kíní ẹsẹ yẹyẹ ọba èyí wò lè kẹ parapọ̀ jà fún ẹ sọ fún anybody gbogbo ẹni tí ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá èmi sọ kẹyọ kan
tẹ́mi rí tí yóò kù tá a níjọ parapọ̀ jà fún àti mùsùlùmí inú wa tá a já wa àti kìrìsìtánítì tí wọ́n já wọn àtọ́níṣẹ̀ṣe tó ń já wọn tá a jẹ́ mẹ́ta yẹn àárí àwọn ẹlẹ́sìn ní ìfìrìtì ká àárí wọn tó bá sì wà kan yọjú táwọn gbàgbọ́ ń wà orí ilẹ̀ ayé la jọ wà ẹ̀yin lẹ́ mọ ìgbàfọwọ́ lọ́hùn yín tẹ́ bá dọ̀run bó bá wà bí wá sí ẹ bá ti rí ná ẹ mọ̀ pé ta ló dáná ìkàlẹ̀. ìrìnkàlẹ̀ ọ̀gá tá a lè jọ jà fún náà ní báwo la ṣe gbé àwọn ọba aláyé kúrò lábẹ́ ìjọba.